Yoruba nation. Thank you for this opportunity for giving me the chance to come back the second time. Because lákọ̀ọ́kọ́ tí mo wá, mo sọ òyìnbó ń ṣètò ìlú mi, ọmọ Yorùbá ni mí, ọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, níbi Olúyọ̀lé, níbi ọjọ́ tí tẹ̀wọ̀n, ọmọ jẹ̀bíjẹ̀kára wọn, ọmọ fìkàrà ń fọ́rin mu, èmi lọ́mọ Ìbàdàn májàmájà tàbí kára wájú lẹ́rú. A wà nílùú òyìnbó, ìlú òyìnbó kì í ṣe ìlú bàbá wa, a wá padà sílùú wa. Ẹ bá wa fi Mazi Nnamdi Kanu lẹ̀, ó ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn ni, kì í ṣe terrorist, kò dé ń ṣe olè, kì í ṣe àwọn ará Àbújá. Ẹ bá wa gbé ẹgbẹ́ kúrò lórí bàbá wa, ṣì Sunday Adéyẹmọ, Ìgbòho Òòṣà, Ìgbòho Òòṣà, wọ́n jẹ́ kúrò lórí bàbá wa Ìgbòho Òòṣà, kò kí ń ṣe kírímínà. Ó fi gbogbo ilé lẹ̀, ó fi ìyàwó lẹ̀, ó fọmọ lẹ̀, ó wá ń jà fọmọ ẹ̀tọ́ ọmọ Yorùbá. Kò gba owó ń bẹ̀, kò compromise pẹ̀lú àwọn ìjọba Buhari nítorí ẹ̀ ló ṣe rán èèyàn lọ sínú ilé ẹ̀. Wọ́n pa èèyàn méjì, wọ́n pa ológbò, wọ́n rò pé bàbá wa Ìgbòho Òòṣà ti dológbò. Àwọn olè, àwọn jàgùdà, wọ́n kówó, wọ́n kọ́ bọ́ọ̀dù, wọ́n pa gbogbo mọ́tò jẹ́, àwọn ọ̀bàyéjẹ́, àwọn orogún, àwọn Buhari dìdìrì. Láì Muhammed èpè, àwọn ẹni bí, àwọn ẹni òkùnkùn. Láì Muhammed olè, Dábà Ṣéwù, Bàlámí, bàbá yìí ti àlà, Buhari, Tinubu, Ṣèyí Mákindé, El-Rufai, àwọn terrorist, àwọn bandit wà nínú igbó wa, àwọn farmers wa, wọ́n ń gé owó farmers, wọ́n ò fẹ́ kébi pa wọ́n. They are cutting the farmers down. Wọ́n bá wọn yà wá sùn, wọ́n gba ilẹ̀ wa, wọ́n jọ ìfẹ́ ẹ̀ka, wọ́n pa àwọn ilé wa sọ̀rọ̀, ojú tì í, gbogbo ilé àgbàgbà ilẹ̀ Yorùbá, ẹ̀ẹ́dìdé, wọ́n kọ́ ìdíje ọ̀rẹ́, wọ́n pa àwọn ìyàwó wa sùn. Wọ́n bá wọn fọ́nẹ́sì wa, wọ́n bá wọn ọkùnrin kan wọ́n gbọ́kùnrin sùn, wọ́n dẹ̀ ní mùsùlùmí wa, ọlọ́run bá wa lọ́wọ́ ìjọba Buhari, ẹ jọ̀wọ́ àpè yìí, ìjọba gbogbo àgbáyé, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Àwọn níwájú Kenya Embassy ní Republic of Ireland ní Dublin, wọ́n gbà bọ̀dẹ̀, Kenya gbà bọ̀dẹ̀ fún Nnamdi Kanu, wọ́n kidnap Nnamdi Kanu, wọ́n gbé under duress, wọ́n fún ní abẹ́rẹ́ kọ́lẹ̀ sùn, wọ́n jí gbé lọ, wọ́n lọ tẹ̀ wọ́n nú kínní, wọ́n ṣe fún màálù dípò. Buhari is a terrorist, Buhari is a kidnapper. What he did to many people, that's what he did to Mazi Nnamdi Kanu. May God may Father whoever he is. Ọlọ́run àwọn ìjọba Buhari, wọ́n gbà pé ṣẹ́gun fún wa, Ọlọ́run àgbọ̀wọ̀ ẹ̀bẹ̀ wa. Biafra nation, Yoruba nation, ọ̀rẹ́ Biafra, ọ̀rẹ́ Yoruba nation, ọ̀rẹ́ Odùduwà. God bless us all. Thank you.